àti dúkìá àtẹ̀mí gbogbo ẹ̀ pátá ni ètò mọ̀dàndófò wà. ká ní mo fẹ́ ṣe báyìí fún ara mi fún iléeṣẹ́ mi àbí mọ́tò mi bó ní ṣe rìn. tí ẹ bá ti fẹ́ ṣe ẹ kàn pé ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa pé mo fẹ́ ṣe ètò mọ̀dàndófò ọkọ̀ mi o mọ̀dàndófò iléeṣẹ́ mi o mọ̀dàndófò ẹ̀mí mi o mọ̀dàndófò àwọn ọmọ mi o ètìyàn bá fẹ́ bẹ̀ èèyàn kàn pé ẹnìkan nínú wa tẹ́fẹ́ fi ṣètò mọ̀dàndófò lé lórí yóò fi wá fún yín nímọ̀ràn pé iye báyìí lówó tí ẹ san lọ́dún. so tó bá jẹ́ pé ẹ fẹ́ máa san díẹ̀díẹ̀ ní bóyá ẹ fẹ́ san lẹ́ẹ̀mẹrin lọ́dún àǹfààní ẹ̀ wà ẹ fẹ́ san lẹ́ẹ̀mejì lọ́dún àǹfààní ẹ̀ wà ẹ fẹ́ san lẹ́ẹ̀mẹ́ta lọ́dún bó bá ṣe rọ̀ yín lọ́rùn. ká ní mo bá jẹ́ ẹni tí ó wà nígbànú ètò ìjọba kan ni bàbá fẹ́ pé láti secondary school bí university kí wọ́n kọ́ wọn létò mọ̀dàndófò dẹ́kíjọba gan mọ́ bá a tún sọ fáwọn aráàlú náà pé ẹ má gbẹ́kẹ̀lé wa lórí ètò yìí ẹ lọ mọ darapọ̀ máwọn iléeṣẹ́ mọ̀dàndófò ẹ má gbé bùkátà yín léjọba lórí mọ́ ọrùn ti wọ ìjọba. aládàáni ni gbogbo wa ní àwa tá a jẹ́ insurance brokers ṣùgbọ́n à ń fowókọ sílẹ̀ lọ abẹ́ ìjọba sì tún mójútó wa tíjọba gbé ìlànà kalẹ̀ ẹni tó bá ta ṣe àga rẹ̀ lórí ìlànà ẹ̀ wọ́n gba ìwé ẹ̀rí tí fi ń ṣiṣẹ́. àwọn ìpínlẹ̀ tí mo jẹ́ alága lé lórí ó jẹ́ ìpínlẹ̀ 6. ẹ̀yà wò. ìpínlẹ̀ Ọ̀ṣun tá a wà yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ 2 ìpínlẹ̀ Ògùn 3 ìpínlẹ̀ Èkìtì 4 ìpínlẹ̀ Oǹdó 5 àti ìpínlẹ̀ Kwara. ẹni tó bá fẹ́ ìrànlọ́wọ́ lórí ètò mọ̀dàndófò wa yìí bóyá ó ti nípèníjà tí ò rí ẹ̀tọ́ gbà tàbí ó fẹ́ ṣe ètò mọ̀dàndófò fún dúkìá rẹ̀ àbúfẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àbí àlàyé mi so ọ lè pè wá sórí aago wa 080 35 22 5483. adúpẹ́ fọlọ́run ọba tó sọ wa lọ́njẹ̀ló lórí ètò tá a pè ní lérò tèmi. mo wí jọ́nà pé èmi ni ó mọ̀ wáyé náà ni ó mọ̀ bá adélòmí lórí ètò tá a pè ní lérò tèmi èrò tèmi èrò tiyín èrò tí gbogbo wa lè tó ìdálé lórí. Mukhtar Abiodun ló kọ tèmi jẹ́ ajẹlọgbọ́n ló kọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́ dé Òṣogbo èmi ní gbòǹgbò bí àgbà ajókòtàgbà májùpẹ̀ ránṣẹ́ ọmọ kékeré àbíwá àgbà níkùn lórí ètò lẹ́nìí àwọn tá a jù sódò ẹja ńlá ló tún gbé o àlejò mi ti wà ń yàrá agbára pẹ̀lú mi ohun tá a máa gbéyẹ̀wò lórí ètò yìí ohun tó jọ kàn mí tó jọ kàn yín tí ó mú àṣeyọrí bá àwùjọ wa ni àlejò mi ó kọ wọ́n so lẹ́nu mi ògbó àwọn ni wọ́n jẹ́ alága fún gbogbo ẹgbẹ́ àwọn adójútòfò jákèjádò ilẹ̀ Yorùbá tó fi dé ìpínlẹ̀ Kwara àwọn náà wọ́n tún jẹ́ ògbóǹtagì oníṣòwò àti ògbóǹtagì ẹni tí ó mọ bí ìdẹ̀rùn ó ṣe dé bá aráàlú ẹni tí àjálù bá bá àwọn náà là ń pè ní Alhaji Alamu Dele Gafar tí wọ́n jẹ́ chairman fún Western Area Committee fún Nigerian Council of Registered Brokers. ẹ bá kí àwọn èèyàn lù kí ẹ sì dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tó ń gbọ́ wá lé. mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa tó ń wò wá pé a kú àsìkò yìí. orúkọ mi bí àwọn ọ̀gá mi ṣe sọ náà ni Akindele Gafar tó jẹ́ ọmọ Alamu ọmọ bíbí ìlú Òṣogbo ni mí ṣùgbọ́n tí ó fi olúléeṣẹ́ rẹ̀ sí ìlú Èkó. ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lérò tèmi ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí pé àjọ adójútòfò àlàyé wo lẹ lè ṣe fáwọn títí ẹ̀ ń wò wá lé kí ni tẹ́ ẹ gbé lọ́wọ́ gan àjọ adójútòfò tá à ń pè ní Nigeria Insurance Brokers àti táwọn ilé ìbò máa ń pè ẹ bá ṣàlàyé fáwọn tí ń gbé wá ní. ẹ jẹ́ kí n kún yín lọ́wọ́ lórí àlàyé tí ẹ̀ ń ṣe lórí ètò mọ̀dàndófò. ètò mọ̀dàndófò tí Ọlọ́run jẹ́ ká burú ṣe ẹnìkọ̀ọ̀kan wa. àmín. ṣùgbọ́n àìbámọ̀ ní ètò mọ̀dàndófò kò sẹ́ni tí jáde láàárọ̀ tí ò ní fẹ́ padà wọlé rẹ̀ lálẹ́ ṣùgbọ́n jọ́ mi èèyàn máa jáde tí ò ní láǹfààní àti wọlé mọ́ kò sẹ́ni tí ó gbé mọ́tò ẹ̀ jáde tí ò fẹ́ gbé wọlé èèyàn máa gbé mọ́tò jáde nígbà míì tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ tí ò ní rí gbé wọlé mọ́
táwọn ìyàwó àwọn pé dádì kí ló ṣẹlẹ̀ mọ́tò dání àwọn ọmọ ti gbà lọ́wọ́ àwọn olè ti gbà lọ́wọ́ kò sẹ́ni tí máa ń gbèrò ẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ kan tí èèyàn ní tí dúró tí èèyàn nígbà ṣòro òun náà ni ètò mọ́dàndófò pé tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ síyàn wọ́n kún yàn lọ́wọ́ láti dá yàn padà sí ipò tí èèyàn wà kí àjálù yẹn tó ṣẹlẹ̀ síyàn kò wá sí ẹni tó là nínú ewu náà o gbogbo wa pátá òun náà ni a bùkátà sí ká ṣe ètò mọ́dàndófò àwọn iléeṣẹ́ yẹn tí wọ́n ń ṣe ètò mọ́dàndófò là ń pè ní insurance company. so ẹ̀yin ni Nigerian Council of Registered Insurance Brokers. mo wá fẹ́ ṣàlàyé báwa ṣe wá jẹ́ nínú ìpín mọ́dàndófò yẹn nínú ètò mọ́dàndófò yẹn àwa dàbí agbódegbà fún ẹni tí ó bá fẹ́ ṣe ètò mọ́dàndófò torí pé iṣẹ́ mọ́dàndófò yẹn iṣẹ́ kan tí ó jẹ́ kéèyàn ní ìmọ̀ ìjìnlẹ̀ lórí ẹ̀ kó tó tara bọ̀ iṣẹ́ ètò kan tí ó jọmọ́ òfin ni ẹni tí ó bá mọ̀ nípa òfin tó dé tó tú sílẹ̀ tó bá lòun tara bọ̀ ó lè jẹ̀bi níbẹ̀ ó lè má rí àǹfààní tó yẹ kó rí ó tiẹ̀ lè má rí àǹfààní kankan. ẹ jẹ́ wọ́n béèrè báyìí pé ṣé ìjọba lẹ̀ ń bá ṣiṣẹ́ ni àbí aládàáni àbí sótún wà lọ́dọ̀ ìjọba sótún wà ní abẹ́ aládàáni ibo lẹ́yìn wà. ẹ ṣe rí iṣẹ́ tiwa tí mò ń ṣàlàyé lọ tá à ń pè ní bíi agbódegbà tá à ń pè ní insurance brokers a ní insurance company àwọn iléeṣẹ́ mọ́dàndófò àwa ní insurance brokers àwọn tó máa ń ṣe bíi agbódegbà pé agent ṣùgbọ́n a ní pé wọ́n ní jẹ́ nítorí pé ìmọ̀ tí wọ́n ní ó kọjá ìmọ̀ agent òye wọn kọjá agent tó dàbí èèyàn tó fẹ́ lọ sílé ẹjọ́ tó fẹ́ lọ rojọ́ ó bùkátà sí kó ní agbẹjọ́rò tí ó kún lọ́wọ́ nílé ẹjọ́ ẹni tó bá fẹ́ ṣètò mọ́dàndófò ó bùkátà kó nírú wa tí ó kún lọ́wọ́ láti ṣètò yẹn tí àǹfààní bá dé tó yẹ kó gbà àwọn ni wọ́n ràn lọ́wọ́ láti rí àǹfààní ètò mọ́dàndófò tó ṣe yẹn gbà torí pé èèyàn lè ṣẹ̀ sófin ẹ wo àwọn ilé ìfowópamọ́ wa tá a máa ń lọ yẹn tẹ bá fẹ́ bá wọn dọ́rẹ̀ẹ́ bá wọn dòwò pọ̀ wọ́n fún fọ́ọ̀mù tẹ bá ti sẹ́ wọ́n gbà padà lọ́wọ́ yín ṣùgbọ́n ní ti mọ́dàndófò fọ́ọ̀mù tí wọ́n fún yín wọ́n wà fún yín ní ìwé pé àjọṣepọ̀ tó wà láàrin wa rèé o wọ́n ti kọ́lẹ̀ ẹni tí ò bá mọ̀ nípa ètò yẹn tó bá kà àwọn òyìnbó rẹ̀ ó yàtọ̀ sí ordinary òyìnbó tá à ń sọ ó lè má yé. ó dàbí pàtí dókítà bá fún yàn ní pé lọ́rọ̀ oògùn ó wà tó bá débi tó ti rà kó tó mọ̀ pé kánṣó àlẹ́ tó àwa ló yé àwa láṣọ fún pé ntí ẹni kò ṣe rèé o ntí ẹ fẹ́ kó tọ́jú rèé o fún àpẹẹrẹ èèyàn mi kan nígbà tó lọ àwọn olùbárà wa tó ṣe insurance pé gbogbo ọ́fíìsì tó wà ní Nàìjíríà ó ṣe insurance ẹ̀ lẹ́bàá ló gbọ́dọ̀ gbọ́dẹ méjì sí iléeṣẹ́ rẹ̀ èmi ni mo ṣàlàyé fún pé wọ́n lọ gbọ́dẹ ó lóun ò lè rówó gbọ́dẹ bó sì bá kọ̀wé sí àwọn iléeṣẹ́ mọ́dàndófò pé oníbàárà mi ò lè rówó gbọ́dẹ o so wọ́n sì gbà fún wa pé kọ́mọ wulẹ̀ gbọ́dẹ mọ́. orí kò ti yé ẹ̀yìn ó ti yé èmi fi ààyè yẹn hàn tó lè má lè ká gan àti pé àwọn èèyàn wa ò fẹ́ràn ìwé kíkà ìwé tírín lẹ́tà tírín tó yẹ pé ẹ̀ràn ẹ̀dúkẹ́ tó kà wọ́n kọ́ta buwọ́lù so ibi tí iṣẹ́ tiwa wà nù ìjọba tó sì gbétò ìkalẹ̀ káàkiri àgbáláyé a kì í gba owó a kì í gbowó iṣẹ́ lọ́wọ́ ẹ̀dá bá ṣiṣẹ́ òun ìrọ̀rùn lọ bá dé tó pé tó bá gbé iṣẹ́ fún wa pé a fẹ́ irú bí tá a wà ilé iṣẹ́ yìí a fẹ́ ṣètò mọ́dàndófò rẹ̀ dàgbà mọ̀ bí ìjàmbá náà bá ṣẹlẹ̀ iye tẹ́sán tẹ́ ẹ bá lọ sí ilé iṣẹ́ mọ́dàndófò iye lẹ́ẹ̀nẹ́sán tẹ́ ẹ bá lo àwa ilé iṣẹ́ mọ́dàndófò kan fáwa ní iye kan nínú tẹ̀sán yẹn bí commission ni. ẹ jẹ́ wọ́n béèrè báyìí pé ṣé dúkìá nìkan ni àbí ẹ̀mí èèyàn náà wà nínú nǹkan tẹ́ ẹ̀ ń. àti dúkìá àtẹ̀mí gbogbo ẹ̀ pátá ni ètò mọ́dàndófò wà. ká ní mo fẹ́ ṣe báyìí fún ara mi fún iléeṣẹ́ mi àbí mọ́tò mi bó ní ṣe rìn. tí ẹ bá ti fẹ́ ṣe ẹ kàn pé ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa pé mo fẹ́ ṣe ètò mọ́dàndófò ọkọ̀ mi o mo fẹ́ ṣètò mọ́dàndófò iléeṣẹ́ mi o mo fẹ́ ṣètò mọ́dàndófò ẹ̀mí mi o mo fẹ́ ṣètò mọ́dàndófò àwọn ọmọ mi o ìtìyàn bá fẹ́ bẹ̀ èèyàn kàn pé ẹnìkan nínú wa tí a mọ̀ gbogbo wa tí a ṣiṣẹ́ yìí la ní ìwé ẹ̀rí lọ́dọ̀ ìjọba gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀lé kan aládàáni ni gbogbo wa ní àwa tá a jẹ́ insurance brokers ìjọba ò ní ọwọ́ nínú ẹ̀
ṣùgbọ́n à ń fowókọ sílẹ̀ lábẹ́ ìjọba tó jù ló ń tẹ̀. ìjọba sì tún mójútó wa tíjọba gbé ìlànà kalẹ̀ ẹni tó bá tasẹ̀ àga rẹ̀ lórí ìlànà yẹn wọ́n gba ìwé ẹ̀rí tí fi ń ṣiṣẹ́. tí máa pẹ́ nìkan nù yín kí ni tí ó wà tẹ̀lé mo fẹ́ kẹ́ ṣàlàyé ni o. tẹ́ bá wá pe ẹnìkan nínú wa ìjẹ́ bá fẹ́ ṣe ètò mọ́dàndófò rẹ̀ yẹn bóyá ọkọ̀ fún àpẹẹrẹ yóò wá béèrè àwọn ìbéèrè ọkọ̀ tẹ́ fẹ́ ṣe níbo ló wà so ó bùkátà sí kó rí àwọn ìwé ọkọ̀ yẹn ó bùkátà sí kó rí èló lẹ wá fẹ́ fi ṣe ọkọ̀ èló lọ́kọ̀ ń tó tẹ́ fẹ́ fi ṣètò mọ́dàndófò lé lórí yóò fi wá fún yín nímọ̀ràn pé iye báyìí lówó tí ẹ san lọ́dún so tó bá jẹ́ pé ẹ fẹ́ máa san díẹ̀díẹ̀ ní bóyá ẹ fẹ́ san lẹ́ẹ̀mẹrin lọ́dún àǹfààní ẹ̀ wà ẹ fẹ́ san lẹ́ẹ̀mejì lọ́dún àǹfààní ẹ̀ wà ẹ fẹ́ san lẹ́ẹ̀mẹ́ta lọ́dún bó bá ṣe rọ̀ yín lọ́rùn àǹfààní ẹ̀ wà. ó wá ní iye gbèdéke owó tí yóò jẹ́ ti yín tẹ́niyàn ó san àbí olúkálukú iléeṣẹ́ olúkálukú mọ́dàndófò ni yóò mọ̀ sọ pé iye báyìí nígbà lọ́wọ́ lágbájá iye báyìí nígbà tàmẹ̀dò àbẹ́ ti ní ìdílé tó ń pè ní uniform price. ṣe rí owó ìṣọ́ránsì títí ọkọ̀ mọ́dàndófò ti tọkọ̀ ìjọba ló ń mójútó wọn ti fètò lé pé iye báyìí lọ gbọ́dọ̀ ṣe ní iléeṣẹ́ mọ́dàndófò gbọ́dọ̀ gbà lórí ọkọ̀ ṣùgbọ́n àwọn ètò mọ́dàndófò mi ń bẹ tó ṣe ń ná tẹ́gbẹ́ tí wọ́n bá pè mí pé mo fẹ́ ṣe ìṣọ́ránsì báyìí o mo lè wá bí iléeṣẹ́ mẹ́ta èló lẹ́yìn ọgbà kí n wo ìtọ́rọjú àti iléeṣẹ́ tó tún fẹsẹ̀ múlẹ̀ dá pé tẹ̀gbẹ́ ajúra wa lọ tìjàkadì kọ́ bẹ́ẹ̀ làwọn iléeṣẹ́ mọ́dàndófò náà wọ́n jura wọn lọ so àwa òkè wo ni ká gbé iṣẹ́ yìí fún là á gbé síbẹ̀. ẹ ṣeun ìyàtọ̀ fẹ́ gbẹ́ tẹ́ ẹ jálága ní ìpínlẹ̀ bíi mẹ́fà kan nípínlẹ̀ Ọ̀ṣun ẹ bá ka àwọn ìpínlẹ̀ tẹ́ ti ń jálága. àwọn ìpínlẹ̀ tí mo jẹ́ alága lé lórí ó jẹ́ ìpínlẹ̀ mẹ́fà. ẹ já wò. ìpínlẹ̀ Ọ̀ṣun tá a wà yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Kwara. ṣé olóyè tẹ́ ẹ ní bá yín ṣe àwọn ọmọ ìgbìmọ̀ yín àwọn náà wá káàkiri ìpínlẹ̀ wọn ni àbí. bẹ́ẹ̀ ni fún àpẹẹrẹ akọ̀wé àgbà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà ẹni tó jẹ́ àyẹ̀wò owó wa ìpínlẹ̀ Ògùn ló wà ẹni tó jẹ́ akọ̀wé owó ó wà nípínlẹ̀ Oǹdó tó bá sí wà káàkiri. ṣùgbọ́n ẹ̀yin tẹ́jà alága ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn wà. ìpínlẹ̀ Ọ̀ṣun lèmi wà lọ́wọ́ báyìí. ẹ̀yin náà nílé iṣẹ́ mọ́dàndófò tí yín fún ara yín àrí. bẹ́ẹ̀ ni kí ló kọ rẹ̀ ibo lówó ìpínlẹ̀ fi kalẹ̀ síbò ní iṣẹ́ yín. èmi náà ni kéèyàn tó lè jẹ́ ọmọ ẹgbẹ́ gbọ́dọ̀ ní ilé iṣẹ́ mọ́dàndófò tí ọjà agbódegbà tá à ń pè ní brokers yìí so orúkọ iléeṣẹ́ tèmi ni Royal Chambers Insurance Brokers Limited òfin sọ pé ẹni tí ó bá dá iléeṣẹ́ yẹn ó gbọ́dọ̀ jẹ́ limited liability company so èmi náà sì ní ìta ń pè ní Royal Chambers ilé mi bá ṣiṣẹ́ èmi sì ní olùdarí iléeṣẹ́ yẹn. ibo lẹ fi kalẹ̀ sí. so ọ́fíìsì wa tó jẹ́ gbangba rẹ̀ gangan Èkó ló wà tá n pè ní olúlu ẹsẹ head office wa Èkó ló wà so a sì ní àwọn ẹ̀ka àtàwọn tó ń bá wa ṣiṣẹ́ káàkiri. ẹ ṣeun ìbáṣepọ̀ wo níbẹ̀ láàrin Nigeria Registered Insurance Brokers àti ìjọba ká sọ pé ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà bí tẹ́ ti jẹ́ alága lé lórí àpapọ̀ jùlọ ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ ṣe rí pé ìjọba ló ní dúkìá jù bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé a lè fi ìjọba ṣeré a mọ̀ lọ bá wọn tá a bá wo òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ìjọba ló ní òṣìṣẹ́ tó pọ̀ jù so ètò mọ́dàndófò lórí òṣìṣẹ́ ìjọba ló lágbára láti ṣe jù tó gbé òfin wà pé ẹni tó bá ti gba èèyàn mẹ́ta sókè tó bá ti gbà wọn ṣiṣẹ́ ó gbọ́dọ̀ mọ̀ ṣètò mọ́dàndófò lórí àwọn òṣìṣẹ́ rẹ̀ yẹn ètò mọ́dàndófò gbọ́dọ̀ jẹ́ ó kéré jù ọ̀nà mẹ́ta owó tí wọ́n ń gbà lọ́dún fún àpẹẹrẹ tí wọ́n bá lóṣìṣẹ́ tí bá ń gba $1 million lọ́dún ó gbọ́dọ̀ ṣètò mọ́dàndófò fún $3 million ó kéré jù so that ẹ bá mọ̀ ìjà ẹni kankan lè ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sí òṣìṣẹ́ yẹn so àwọn ẹbí rẹ̀ wọ́n ò lè rí nǹkan mọ́. àwa lè fẹ́ kéékèèké báyìí ẹ jẹ́ fún lápẹẹrẹ Ọ̀ṣun Reporters TV ta ti ń ṣe ọ̀rọ̀ ta ti ń ṣètò ìbáyìí níkànnì tá a wà yìí àjù bíi mélòó kan lọ bí i 5 làwọn òṣìṣẹ́ wa ń bí ṣé àwa náà lẹ́tà àdìsẹ́ bá. ó yẹ kẹ́ ẹ ṣe torí tẹ́ ẹ bá ṣe ẹsẹ̀ sófin ká ní àwọn tó máa ń mú iléeṣẹ́ tí ò bá ṣe wọ́n bá ń káàkiri tí wọ́n bá dọ̀dọ̀ yín. olóòtú ètò ṣe ń gbọ́ ẹ máa ń gbọ́ wà lẹ́yìn kámẹ́rà. so wọ́n ní ẹ tó bá ti lè gba òṣìṣẹ́ 3 sókè ó gbọ́dọ̀ ní fún gbogbo àwọn òṣìṣẹ́ yẹn so ìjọba Ọ̀ṣun
ó wà lára àwọn ìpínlẹ̀ péréte tẹ́ ń tẹ̀lé òfin yẹn. So ìjọba Ọ̀ṣun ti ṣe mọ́dàndófò fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn nílé lóko pátápátá. So ìjọba Ọ̀ṣun ṣàmójútò yẹn. ọ̀dà ẹja ṣe báyìí ká tó òkè mú bọ̀ ẹgbóṣùbà fún wa. ẹgbóṣùbà fún ìjọba Ọ̀ṣun. tábàtò ní kejì ìpínlẹ̀ tó ṣe tí mo mọ̀ kò lè tó 4 nínú àwọn ìpínlẹ̀ 36. gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ìjọba àpapọ̀ náà mọ̀ ṣe fún gbogbo òṣìṣẹ́ wọn pátápátá. So ìjọba Ọ̀ṣun náà sì kọ́ ìṣe dáadáa látara ìjọba àpapọ̀. Gbogbo ẹ tí bá ń ṣiṣẹ́ ní ọ̀ndà ìjọba àpapọ̀ kódà kó jẹ́ iṣẹ́ ọlọ́pàá kó jẹ́ sámì gbogbo wọn pátá kó jẹ́ dókítọ̀ gbogbo wọn náà ti ṣètò mọ́dàndófò ìfún lọ́dọọdún ni wọ́n mọ̀ ṣe fún wọn. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ rí pé àwọn tá a jù sódò lóòótọ́ ẹja ńlá ló gbé o orí ètò lérò tèmi náà lásùwà àlejò mi ni wọ́n jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ mọ́dàndófò ní ilẹ̀ Yorùbá ń bí ìpínlẹ̀ 6 náà ní àwọn ti jẹ́ alága lé lórí tí wọ́n sì ń ṣe dáadáa á ti béèrè ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n ẹja lóde kejì lọ́nà ká jíṣẹ́ kan àbí méjì tán rán wa bàbá padà dé ká wá tẹ̀síwájú àwọn àṣeyọrí tẹ́ ti ṣe ń gbà tẹ́ ti jalága àtàwọn ẹ̀rí tẹ́ ti ẹ̀ lé fún wa pé lágbájá àtọ̀nẹ̀dọ̀ àbí nípínlẹ̀ báyìí àbí ní Ọ̀ṣun ni o nǹkan báyìí ni wọ́n ti ṣe o á sì ti rábọ̀ rẹ̀ báyìí o ẹ bá mú ẹ̀rí àwọn ẹ̀rí wa bàbá tó di kejì lọ́nà ẹ kú kalẹ̀. Idán ti dé. Olúṣẹ́gun Fákóredé kéńgbé ọ̀rọ̀ máa ṣayẹyẹ oníbejì. Double celebration ló pè é. Ruby Jubilee birthday and 2 decades in broadcasting. Ọjọ́ bí 40 ọdún lórílẹ̀. Àtogún ọdún nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Oh yes. Ọjọ́ Sunday April 20 ọdún 2025 yìí ló máa ṣẹlẹ̀. Ojúkòó ní Ìyanu Olúwa multipurpose event hall tó wà ní Òṣogbo Ọ̀fà express road beside Ọ̀tìn river Ìníṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. Aago 11 òwúrọ̀ lè tó máa gbéra sọ. Àǹkárá ọ̀pá mẹ́rin 6,000 naira la máa fi wọlé. A tún máa ṣèkówójọ fún àmọ̀ ìdùnnú rédíò TV studio. Àrẹ̀mọ Adékúnlé Àlàó Lẹ́lẹ̀ Federal Commissioner Public Complaints Commission ní Chief Host tó fi mọ́ Honourable Abdulrasheed Adéríbigbé Àsẹ́ńdò Commissioner for Home Affairs lọ́ṣun. Àwọn orí adé lọ́ba Dr. Stephen Adémọ́lá Mákindé Onígẹmọ 1 Ọ̀wá àtìlú Ìgbàjọ tó fi mọ́ ba Adékúnlé Waheed Bátúndé FCA Eléǹdé ọ̀fẹ́ Kóńdé àtọ́ba Múrítàlá Oyè Lákin àrẹ tìlú rè Olúniṣàn Council ni ó gbà wọ́n lálejò. Lára àwọn tó máa gbàmì ẹ̀yẹ ni Professor Túndé Babáwálé Provost Anti-Corruption Academy of Nigeria tó fi mọ́ Mr. Lawal Najim aka Atiku ààrẹ Afẹ́nifẹ́re Dealers Association Olúṣẹ́gun kéńgbé ọ̀rọ̀ double celebration ẹ má ṣaláì wá o. ẹ káàbọ̀ padà sórí ètò tá a pè ní lérò tèmi àlejò mi wọ́n sì wà ní yàrá agbára pẹ̀lú mi tí à ń fomi jo omi tó rọ ọ̀rọ̀ pẹ̀lú wọn àwọn náà ni Alhaji Alamudele Gafar ẹ kú òun láti ẹ̀kan àlejò mi ẹ kú kalẹ̀. ẹ ṣe atọ́kùn. ká tó lo òdì kejì lọ́hùn mo ní ẹjẹ́ ń béèrè báyìí pé nígbà tẹ́ ti wá jẹ́ alága fún ìpínlẹ̀ 6 gẹ́gẹ́ bí alága àwọn ẹgbẹ́ mọ́dàndófò kí làwọn àṣeyọrí tẹ́ ti ṣe kí làwọn ìpèníjà kí làwọn tẹ́ ń retí ẹjẹ́ ń béèrè báwọn pé kí làwọn tẹ́ ti ṣe. ẹ ṣe adúpẹ́ fọ́lọ́run torí pé Ọlọ́run ni máa jẹ́ kí èèyàn fẹ́ ṣe nǹkan kó sì rí nǹkan ọ̀hún ṣe. Àtọwá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n kún wa lọ́wọ́ torí pé igi kan ò lè dágbó ṣe o tí ó bá jẹ́ àtìlẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ ó bẹ̀rẹ̀ láti orí ààrẹ wa Káfàtà ọmọọba Babátúndé Adélékè Ògúntadé. ààrẹ ní Nàìjíríà nù. bẹ́ẹ̀ni wọ́n nífẹ̀ẹ́ ẹ̀ka ẹgbẹ́ wa tó wà ní ìwọ̀ oòrùn yìí púpọ̀ wọ́n sì bá wa mójútó wọ́n sì fún wa ní ìkúnlọ́wọ́ tó yẹ kí wọ́n fún wa ó jẹ́ kí àṣeyọrí wa kó pọ̀. nínú àwọn àṣeyọrí tá a ṣe òun náà ni pé ní àwọn ìpínlẹ̀ kan a lọ bá àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga ìpele kejì ní secondary school tá à ń pè ní senior secondary schools àwọn ọmọ tó ń ṣe commercial subject. tó ń kọ́ nípa ẹ̀kọ́ ọrọ̀ ajé. A lọ bá wọn sọ̀rọ̀ lórí ètò mọ́dàndófò àti bí èèyàn ṣe lè mú iṣẹ́ yẹn ní ọ̀kúnkúndùn fún ọjọ́ iwájú gẹ́gẹ́ bí iṣẹ́ téèyàn yàn láàyò tí ọmọ fi jẹun. A tún lọ lásán a tún kó ẹ̀bùn dání fún wọn àwọn exercise books ìwé notebook tí wọ́n lè mọ̀ ìwé àjákọ tán fi ń kọ̀wé tí a fi orúkọ wa ṣe ẹ fún wọn lọ́fẹ̀ẹ́. a fún wọn lọ́fẹ̀ẹ́ so àṣìṣe káàkiri ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́
ara wọn àṣeyọrí tá a ṣe òun náà ni pé a lọ rí sí àwọn ọjà a lọ sí àwọn ọjà láti táwọn jí nípa ètò mọ́dàndófò gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wípé àìbámọ̀ ni ètò mọ́dàndófò gbogbo wa la mọ́ ṣàdúrà ọlọ́mọdé àkú láàárọ̀ ọlọ́mọdé àkú lọ́sàn-án ọlọ́mọdé àtọ́jú oorun bọ́ sí ojú ikú ọjọ́ kan tí àkùkọ kọ lẹ́yìn àsùnsùnjẹ so tó bá ṣẹlẹ̀ kí ni àwọn èèyàn wá fẹ́ dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rí ní ìgboro yẹn tí wọ́n di tá à ń pè lọ́mọ gànfẹ́ ọ̀pọ̀lọpọ̀ orí èèyàn tọ́ wọn ni ẹ̀tọ́ kọ́ṣẹ́ wọn bẹ́nu wọn tí ò rówó ra irinṣẹ́ bóyá torí pé ẹ̀tọ́ jẹ́ òbí ó fò sánlẹ̀ òkú ọ̀ká ní irú òbí bẹ́ẹ̀ bá ṣètò mọ́dàndófò sílẹ̀ ni àwọn ètò yìí ni ọba tọ́jú ọmọ yẹn tó náà bá fi débi gíga àwọn míì fẹ́ kàwé ọpọlọ wọn pé wọn ò ríyàn tí ó tọ́ wọn bóyá torí pé bàbá ti lọ tàbí ìyá ti lọ tí ó wàá sówó lóòótọ́ ká tọ́jú ọmọ òrukàn dáa ṣùgbọ́n bàbá tó wà láyé gan agbára rẹ̀ ò gbé gbogbo bùkátà àtàrà rẹ̀ kó tó tún wá mú tọmọ ọlọ́mọ mọ́ torí ilé làwa lọ bá àwọn ẹgbẹ́ àtàwọn ọjà àti lọ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ kódà ẹgbẹ́ yìí gan àti lọ bá àwọn adarí yín sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ oníròyìn láti sọ fún wọn wípé kí wọ́n ṣètò mọ́dàndófò èèyàn ọmọlúwàbí sì ni alága ẹgbẹ́ oníròyìn nípínlẹ̀ Ọ̀ṣun inú wọn dùn wọ́n sì lù wá lọ́gọ̀ ẹnu fún ètò yẹn wọ́n sì ṣàdéhùn fún wa pé àwọn náà ó ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ àwọn so bẹ́ẹ̀ náà ni a lọ bá àwọn ẹgbẹ́ báwọn kódà a tún dé ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ láti lọ bá kábíyèsí o so a lọ bá bàbá pé a fẹ́ kí wọ́n bá wa gbé ètò yìí lárugẹ bàbá sì ṣàdéhùn fún wa pé àwọn ó pè wá sí ìpàdé àwọn ìgbìmọ̀ ọba ìpínlẹ̀ Ọ̀ṣun táwa bá wọn sọ̀rọ̀ tábà ti bá wọn sọ ọba ìlú kọ̀ọ̀kan látò wọ́n wá pè wá sọ́dọ̀ wọn tá lọ mọ́ bá àwọn aráàlú náà sọ̀rọ̀ ní pàtàkì lọ àwọn ọjà gbogbo àwọn ọba ló ń yan bàbá lọ́jà ní ẹ̀yìn ẹ̀yà lọ́jà tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ní ọjà àwọn àmọ́ retí ìjọba tó fẹ́ ṣe tá a fẹ́ kó ṣe títì a fẹ́ kó somi a fẹ́ kó sòtò ẹ̀kọ́ ọ̀fẹ́ a fẹ́ kó ṣe náà kọ́mọ tàn kọ́mọ ṣẹ́jú ìjọba náà retí nǹkan bá tún báyìí a fẹ́ kí ìjọba tó bá wa tún ṣe so ẹrù tó wà lórí ìjọba pọ̀ ó sì wúwo so a fẹ́ káwọn aráàlú náà kàn ṣètò owó tásọ́rẹ́ owó tí ò tó nǹkan ìsìn ni wọ́n fi de nǹkan ìmọ́lẹ̀ so ilé ẹni à ń ṣe ìtanijí ń lọ lórí ẹ̀. ká mú ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àpẹẹrẹ báyìí ǹjẹ́ a rí àwọn aráàlú tí ń ṣètò ìyàn lọ́dọ̀ yìí pé ètò mọ́dàndófò tí wọ́n ń bá yín ṣe a rí àwọn aráàlú tó tiẹ̀ ń ṣe tí àwọn èèyàn ń wá àbí bò gan tiẹ̀ ní. ìbéèrè tí ń jáwọ́ jáde nínú àwọn aráalé ni pé ẹlòmíì ò ní bóun bá ṣe mọ́dàndófò bí nǹkan kan ò bá ti ṣòun owó òun ti ránu lẹ́yìn ọdún kan owó tuntun owó mi san bí nǹkan kan ò bá ṣeun ẹlòmíì lòun ti ń ṣe bí ọdún méjì mẹ́ta mẹ́rin nǹkan kan ò ṣòun owó sì ń wọlé ẹgbọ́ kò wá ni. ẹ ṣe ẹni bíjọba ṣe ń ṣe ni aráàlú ń ṣe o àwọn kan ń bẹ tó jẹ́ wípé wọn kì í fi ètò mọ́dàndófò yẹn ṣeré bí oúnjẹ ni tí wọn bá ní wọn ò ní lè sùn ibi tí mo jókòó sí kó tó di pa àbẹ̀rẹ̀ ètò yìí ẹnìkan nínú àwọn aráàlú ti pè mí láti sọ pé òun fẹ́ ṣe ètò mọ́dàndófò ọkọ̀ òun tún fẹ́ tún ṣe báyìí òní inú sì fẹ́ kó bẹ̀rẹ̀ so tába ti kó lè bí báyìí nísìnyí ètò yẹn láti lọ́ọ́ bá mójútó so àwọn aráàlú ń ṣe bí ẹ ṣe béèrè yẹn kì í ṣe pé ìjọba nìkan ni ó ń ṣe àwọn ẹgbẹ́ náà ń ṣe fún àpẹẹrẹ mo nímọ̀ nípa pé ẹgbẹ́ àwọn accountant wọ́n ṣe ètò mọ́dàndófò fún àwọn ọmọ ẹgbẹ́ wọn so gbogbo àwọn ẹgbẹ́ náà lánàá sì ti ń lọ bá pé kí wọ́n kọ́ sí ní ẹgbẹ́ àwọn olùkọ́ ní Federal Polytechnic Ẹdẹ àwọn náà ń ṣe fáwọn ẹgbẹ́ wọn tá à ń pè ní ASUU academic staff ifo àwọn ọmọ school wọ́n ń ṣe fúnra wọn à ń pè ní SWIS student welfare insurance scheme so Federal Poly Ẹdẹ wọ́n ṣe wáyé àwọn ọmọ school wọ́n ń ṣètò mọ́dàndófò fún àwọn ọmọ school wọn so Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University wọ́n ń ṣe fáwọn ọmọ school wọn káàkiri báyẹn ni olúkálùkù wọ́n ń ṣe torí pé ìrírí ti fi hàn pé ojoojúmọ́ níṣẹ̀lẹ̀ abàmì ìṣẹ̀lẹ̀ ẹ̀tọ́ bá dẹ̀ kàn lọ́mọ so wà ní dúró kọ́kùnrin kó tó ṣe ètò yìí. ìbéèrè méjì tí wọ́n fẹ́ béèrè ni pé
ṣé tí èèyàn bá ṣe tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ láàrin ọdún kan ṣé láàrin ọdún kan ní ìbéèrè mi Bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé láàrin ọdún kan nǹkan kan ò ṣẹlẹ̀ ṣé owó lọ́nu àbí ẹ̀dàwó padà fún mi àbí ó ní iye ìdá tí ń gbà padà ní owó mi. ìbéèrè tó dáa ní ìbéèrè yín ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ sì máa ń béèrè nìyẹn. a di pé ètò mọ́dàndófò tá à ń ṣe oríṣi ó pín sí ọ̀nà méjì. àwọn kan bẹ tó jẹ́ pé bígbà téèyàn dájọ́ ni tí ó gba nǹkan rẹ̀ tí ẹ̀mí bá ti wà tí ó gba nǹkan rẹ̀ padà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn ìtẹ́ pé tá a bá ti ṣe ní tá à ń sọ ni pé ẹ jẹ́ ká kúnra lọ́wọ́ ká ràn ra lọ ẹni tí aburú bá ṣẹlẹ̀ sínú wa ká ràn lọ́wọ́. tó tí ọba ṣẹlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ ti ń sanwó atọ́kùn ó ṣẹlẹ̀ sí àwọn ẹgbẹ́ yín mi. àwọn owó àwọn tí ó ṣe é tẹ́ ẹ kó jọ ẹ ti ṣe tàwọn kan ẹ jẹ́ wọn mọ̀ pẹ̀lú wa pé gbohùngbohùn wájú èmi àti yín báyìí méjì microphone méjì tí n bá sọ pé ó yá o mo fẹ́ ṣe lọ́dọ̀ yín o ẹ bá mi ṣe ó bá yẹ ṣẹlẹ̀ ọ̀kan àbí mo ṣe méjèèjì tí nǹkan kan bá wá ṣe microphone ṣé iye owó tí mo rà ìlọ́po rẹ̀ lẹ́fun mi ni bẹ́ẹ̀ olùkàn wà ó kàn já lẹ́fun ó kàn jí gbohùngbohùn yìí lọ microphone mi lọ kí ni ṣe owó tí mo rà lẹ́fun padà fún mi ni àbí ìlọ́po mélòó àbí ó ti ní nǹkan àtijọ́. èèyàn àdéhùn ti wà nínú ètò ìṣọ́ra máa ń ṣe ni wípé insurance tá a ṣe àfẹ́kẹ́nìkan jẹ èrè níbẹ̀ o àlàkalẹ̀ rẹ̀ kì í jẹ́ pé a ṣe láti fi jèrè ṣùgbọ́n láti fi dá wa padà sí ipò tá a wà kí àjálù tó ṣẹlẹ̀ sí wa ni. so tí wọ́n bá gbé microphone ló ní a sọ pé ara microphone yìí iná ni insurance yóò gbé owó lé lórí tí wọ́n san fún yín. iye tí mo rà. ẹ̀rọ wa lè má jẹ́ pé iye tẹ́ ẹ̀ rà gangan torí pé inú àwọn ìlànà wa a ní tá à ń pè ní policy excess ara àwọn èdè tí ò yé ẹnìkan tó bá fẹ́ fi ní ṣe pé kí ni ìtumọ̀ policy excess ìdáwó ti wá rẹ̀ yín lọ́wọ́ nù ìtumọ̀ rẹ̀ ni pé a fẹ́ kí ẹni tó ṣètò mọ́dàndófò kọ́ wá wò pé insurance lọ́jọ́ gbèsè tó bá mọ̀ pé àjọ jẹ gbèsè ni ó mójútó nǹkan rẹ̀ àwọn èèyàn wa náà wọ́n máa fẹ́ lù insurance ní jìbìtì lómi ó ṣe mọ́tò yà mọ́ wà wàkúwà wọ́n ti ẹ̀ lè fi kí ìsẹ́nu rẹ̀ ní ọba ẹ̀kọ́ ó ti ṣe so ṣùgbọ́n tó bá gbé tó bá ṣẹlẹ̀ ìwọ náà dà sí ṣùgbọ́n dídá sí kì í ju ìdá kan nínú ìdá mẹ́wàá lọ àfi tẹ́ni yẹn bá ṣe ẹ̀ṣẹ̀ míì tá a bá wí fún àpẹẹrẹ ẹni tí ó ṣe insurance olè sílé rẹ̀ tí wọ́n ti jọ ní àkọọ́lẹ̀ pé kọ́gbọ́dẹ ìwé ìdìmọ̀ sọ fún yín ká ní wọ́n àbá sọ pé àlégbọ́dẹ tí wọ́n sì gbà fún wa tí wọ́n bá rí pé nígbà tí ṣẹlẹ̀ ṣe àgbọ́dẹ wọ́n lé ní apá àgbọ́dẹ ọ̀hún àjọ mójútó ń tọ́sẹ̀ ní bóyá wọ́n lé ní wọn náà sàn ìdá kan nínú ìdá márùn-ún owó yẹn àwọn làwọn fún ọ ní ìdá ogún ìwọ náà fi ìdá mẹ́rin àwọn òfìwọ́ fi ìdá kan làwọn fún ọ ní ìdá mẹ́rin tó kù. àmọ́ gbogbo tó bá ṣẹlẹ̀ ó dá yín lójú pé ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí tó bá ti dòwò pọ̀ pẹ̀lú yín yóò padà rí nǹkan gbà tí nǹkan bá ṣẹlẹ̀. ó ti tó bí ọdún ó kù bí ọdún méjì yóò fi gbógun ọdún tí mo ti ń dá iṣẹ́ mi yìí ṣe iléeṣẹ́ tá a ti wà níbẹ̀ tí a ti ń fa bóyìnbó jẹun. tí o sì fọ́ tí o sì lu. ẹ ṣeun. kò sí kéèyàn mọ́ rẹ̀ tọrẹ gbà àyàfi tí n tó ṣẹlẹ̀ tí ò bá jẹ́ pé n tí ẹni yẹn ṣe mọ́dàndófò fún mi. gbogbo àwọn yẹn wa náà wọ́n ní lọ́wọ́ wọ́n máa ń parọ́ mọ́ wa láti fi bókọ̀ wa jẹ́ wọ́n á ní àwọn insurance ohun ìsanwó fún wa kò dẹ̀ rí bẹ́ẹ̀ nítorí wípé àkọọ́lẹ̀ yẹn ni insurance máa ń tẹ̀lé téèyàn bá ní òun ṣe insurance ọkọ̀ rẹ̀ tí wọ́n ní ọkọ̀ owó lọ́ fẹ́ ṣe tó ní Toyota Corolla ló fún ọ ní nọ́mbà jọ́ tó lọ́wọ́ àgbé ọkọ̀ lọ Mercedes ló lọ́kọ̀ gbé so ọ̀tọ̀ ní tí ẹ̀yìn iṣẹ́ ọ̀tọ̀ ní tó lè gbé tó gbé léyìn òní ráǹfààní ọwá ní ìmọ̀ bá ọkọ̀ insurance orí àdéhùn ni wọ́n dúró orí àdéhùn ni o orí àdéhùn ni. ẹ ṣe wà lẹ́jọ́ yẹn kó ẹ dábẹ́ mọ́ bínú kí n tún dá yín lóhùn ṣé wá rí lórí pé tí àbá wa ń ṣe lọ bóun ni yóò ṣe rí ìjọba tó ti wá gbé ètò kan kalẹ̀ lórílẹ̀‐èdè wa báyìí so insurance ètò mọ́dàndófò ti tó bá òfin ẹ̀sìn Islam tá à ń pè ní takaful ó wà sharia compliant so àwọn tí wọ́n ní àgbékalẹ̀ tí wọ́n ní ti súnà Islam táwọn gbé kalẹ̀ tí èèyàn bá ṣe tí ò bá rí tí nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ lẹ́yìn ọdún ó ní nǹkan díẹ̀ tí ó gbà padà so èrè táwọn bá rí lọ́dún wọ́n máa ń pín pẹ̀lú ẹni tó bá bá wọn dòwò pọ̀. ẹ ṣeun ẹja ń bèrè báyìí ká kó tán lọ́wọ́ kan pé kí làwọn tẹ̀ ń retí lọ́dọ̀ ìjọba àti lọ́dọ̀ aráàlú gẹ́gẹ́ bí àjọ
mọ̀dàndófò nílẹ̀ Yorùbá mi àti láti ìjọba àpapọ̀ tó fi dé ìjọba ìbílẹ̀ a fẹ́ kán mójútó òfin àìtẹ̀lé òfin ó ń kó bá a lórílẹ̀‐èdè wa ó ń kó bá a lórílẹ̀‐èdè wa ní àsìkò kan tó kọjá sẹ́yìn ẹnìkan wa mọ́tò ní Iléṣà ó sì pa èèyàn mi kan ṣùgbọ́n kò ní ètò mọ̀dàndófò tí òfin sọ pé ó gbọ́dọ̀ ní kó tó gbé mọ́tò ẹ̀ sójú ọ̀nà à ń pè ní third party motor insurance ìwà ẹ̀ṣẹ̀ tẹ́gbẹ̀ yẹn lè lọ sẹ́wọ̀n tàbí kó san ìtanràn ní tí òfin bá gbà mú ṣùgbọ́n àwọn ìjọba tí wọ́n ṣòfin wọn bá mójútó fi ẹ̀kan máa mú àwọn ọ̀daràn tí ò ṣe irú ètò mọ̀dàndófò fọ́kọ̀ wọn ọ̀gọ̀rọ̀ ọkọ̀ ni ò níwèé yìí lọ́wọ́ tí wọ́n sì ń gbọ́kọ̀ sójú tí wọ́n wá dá ọmọ bẹ̀bẹ̀ ìṣẹ̀lẹ̀ ni lọ kó àwọn àfáwà tó wá bẹ àwọn ẹbí wa pé kájọ ọmọ tó sì pa yìí ọmọ yẹn ṣẹ̀ bímọ tọmọ yẹn àkọ́bí rẹ̀ ò tí ì pòṣù mẹ́fà nígbà tó pa ọmọ ṣẹ̀rí àdàbà ọba yín mójútó yóò ṣe rinlẹ̀ kí wọ́n ṣe ọkọ̀ nìkan o ìjọba sọ pé gbogbo tó bá jẹ́ òfin wà pé gbogbo ilé tó bá ti jẹ́ public buildings ilé táwọn èèyàn ti ń ṣòwò ilé tẹ́ ẹ̀kọ́ tẹ́ gba tẹ́nàntì sí ilé tí wọ́n ti ń lọ school ilé tí wọ́n ti ń gbàtọ́jú hospital ilé tí wọ́n ti ń repo ó gbọ́dọ̀ ní insurance àìbámọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́ńtọ́ wọ́bẹ̀ ìjọba gan ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ìjọba ò ní o ká tó wáyé páwọn aráàlú tó bá bá mójútó kínní iṣẹ́ yìí ò gbòòrò sí so àwọn èèyàn sì máa rí àǹfààní tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn so tíjọba bá mójútó òfin yẹn then kíjọba náà kí wọ́n máa ṣe ètò mọ̀dàndófò yìí lórí gbogbo nǹkan báyìí kí wọ́n ṣe ètò lé lórí wípé ìjọba ní owó dáadáa láti fi ṣètò yìí yóò tún fi wọ́n lọ́kàn balẹ̀ tó tẹ́ láti lè ṣe ètò mọ̀dàndófò tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ẹ̀ ní mówó nínú àpòjọba mọ́ ọ̀dọ̀ iléeṣẹ́ mọ̀dàndófò lẹ́ẹ̀tì gbowó mo ti ṣiṣẹ́ ní iléeṣẹ́ tó jẹ́ pé kílèmù kan ṣoṣo pé iléeṣẹ́ yẹn ó jóná bíi 500 million la fi san fún wọn in fact nígbà tí iléeṣẹ́ kan jóná ilé tí mi ìfẹ́ dárúkọ nǹkan àìpé mo polówó wọn iléeṣẹ́ yẹn jóná ní Warri bíi 5 billion òun iléeṣẹ́ yẹn san ni àwọn mọ̀dàndófò san fún iléeṣẹ́ yẹn láti tún iléeṣẹ́ yẹn sí so tíjọba tí wọ́n bá ṣe ètò mọ̀dàndófò tí nǹkan bá ṣẹlẹ̀ ètò mọ̀dàndófò ni yóò ṣètò yóò tọ́jú wọn then kíjọba gan mọ́ bá tún sọ fáwọn aráàlú náà pé ẹ má gbẹ́kẹ̀lé wa lórí ètò yìí ẹ lọ mọ darapọ̀ máwọn iléeṣẹ́ mọ̀dàndófò ẹ má gbé bùkátà yín léjọba lórí mọ́ ọrùn ti wọ ìjọba ara àwọn ètò tí a fẹ́ kún sí ni then ìdánilẹ́kọ̀ọ́ afẹ́kẹ́yìn oníròyìn náà kẹ́kún wa lọ láti bá wa polongo ètò mọ̀dàndófò kó yéèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kódà àwọn tó kàwé wọn ọ̀rọ̀ mọ̀dàndófò yóò yàgbékalẹ̀ rí òye wọn àwọn náà ń ṣègbìyànjú à ń ṣe ìpolongo ṣùgbọ́n afẹ́kẹ́ àwọn oníròyìn kún bá wa tàn káàkiri ilé ká ní mo bá jẹ́ ẹni tí ó wà nígbànú ètò ìjọba kan ni bàbá fẹ́ pé láti secondary school di university kí wọ́n máa kọ́ wọn létò mọ̀dàndófò tẹ́ bá délé ẹ̀kọ́ gíga ráì nínú àwọn courses tí wọ́n máa ń pè ní general courses yẹn kí insurance wà lára ẹ̀ yóò lè máa yé wọn yóò lè yé wọn táwọn náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo insurance wà yẹn fún ó ṣe yóò lè ṣe. pẹ̀lú ibi tẹ́ ẹ rúwédé tẹ́ ẹ ta gòdì lẹ́nu iṣẹ́ àti ìmọ̀ tọ́lọ́run jogún fún yín báwọn èèyàn bá fẹ́ bá yín dòwò pọ̀ bóyá ìjọba ni bóyá aráàlú gbọ́dọ̀ láti fẹ́ kàn sí. ẹni tó bá fẹ́ ìrànlọ́wọ́ lórí ètò mọ̀dàndófò wáyé bóyá ó ti nípèníjà tí ò rí ẹ̀tọ́ gbà tàbí ó fẹ́ ṣe ètò mọ̀dàndófò fún dúkìá rẹ̀ àbúfẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àbí àlàyé mi so ọ lè pè wá sórí aago wa 080 35 22 5483. ẹ bá àpilẹ̀ kan sí. 080 35 22 5483. tọ́ ẹ̀yin èèyàn lú ẹ̀rí pé ẹ̀gà tá a sun lónìí ó pọ̀n yẹ àwọn tá a sì fi sódò ẹja ńlá ló gbé ẹ bá ń gbọ́ nípa insurance àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ Nigeria Council of Registered Insurance Brokers àwọn tó jẹ́ ẹni tó jẹ́ alága wọn jákèjádò ilẹ̀ Yorùbá àti ìpínlẹ̀ Kwara àwọn ni àlejò alátẹ̀ẹ̀kan a rí i pé wọ́n ti ṣàwọn àlàyé tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ fún wa títí ìgbà mẹ́ta tún máa pàdé lórí ètò yìí àlejò mi àwọn náà ni Alhaji Alamudele Gafar tó jẹ́ chairman Western Area Committee Nigeria Council of Registered Insurance Brokers
láti gbàdá àti bẹ̀rẹ̀ ǹjẹ́ lóko olóòtú ètò yìí ọ̀gbẹ́ni Babátúndé Jamiu ọwọ́ rẹ̀ àmúlélẹ́ àkàndùn ní mú ọ lọ́wọ́ láṣẹ Ìdùmarè amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú òun náà ni Ọmọbọ́láńlé Jamiu Lady Bra size pátápátá títí ìgbà mẹ́ta tó máa pàdé ọmọ ìjà gbàgbé pé màláíkà apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn ń kọ́ṣẹ́ èmi àti ẹlẹ́ ẹja ṣe rere tó rà ń bọ̀ wá jábọ̀ fọlọ́dùmarè ọba tó dá wa ń jọ kan títí ìgbà míì tá a tún máa pàdé ire o káyọ̀ aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa.